àwọn bloggers yìí wọn ò ní kọ́ńtẹ́ẹ̀tì tiwọn táwọn máa wá àwọn mọ́mì wa yẹ̀yẹ̀wé yẹ̀yẹ̀ láṣàbí tí ò bá ti ṣe ṣáàtì tó bá yàjà tí lọ́rọ̀ kan báyìí wọ́n wá ran yín mọ́ wọ́n máa fà báyìí tí ìyá ò bá ti fún wọn ní kọ́ńtẹ́ẹ̀tì wọn ò ní rí nǹkan tó máa sọ mo ò kàn fẹ́ kí ìyá ìbejì jẹ́ kó máa fi àwọn ìbejì those are wonderful kids àwọn ògo àgbáyé kọ́mọ wá fi àwọn ọmọ tòun pawó monetization òun lèmi ṣe ń sọ fún pé ìyá ìbejì má wàá ṣe show lórí Facebook mọ́ má tiẹ̀ bẹ́ anybody so anything tán bá sì pè ẹ́ mọ́ dáhùn torí wọ́n ti mọ̀ fi aago pè ẹ́ báyìí wọ́n bá ti ń pè ẹ́ wọ́n mọ̀ pè ẹ́ lọ pè ẹ́ bọ̀ ni wọ́n fẹ́ ṣàì sí rìkọ́dìn ni o wà láìtàláì wọn ò ní nǹkan kan ju pé wọ́n fẹ́ gbohùn ni wọ́n wá end up play ohun ẹni tó bá tún wá gbohùn ẹ gan ó tún sì bẹ́tà tó bá ti gbohùn ẹ tán wá bẹ̀ sí ní wá ẹ̀gbọ́n màmá yẹn àbúrò ìyá rẹ ìyá rẹ bàbá alákù bàbá rẹ ikú tó pa wọ́n báwo náà ṣe kú níbo náà ti ṣẹ̀ wá níbo náà dé sí wọ́n ó tún gbohùn àwọn náà. Sista Ọbánléwó Monsurat wọ́n tún gbohùn àwọn náà wọ́n tún wá play lórí Facebook ọba ò ní fi wá ṣẹ̀sìn those twins wọ́n ti fáyín jù mo jealousy wọn ò ṣe pé bóyá kí n ra burú fún wọn pé mi ò bí ìbejì ni they are identical o ò lè dá Táyé mọ̀ ò lè dá Kẹ́hìndé mọ̀ don't call anybody and thank anybody nobody is doing you favour on social media they just want to get to you tó bá dẹ̀ ti pè ẹ́ tó lọ fún wọn ní ẹ̀lò lásán ẹ̀lò yẹn bá máa tẹ rìkọ́dìn bíi 5 lẹ̀ ni o wọ́n máa tẹ bíi 5 ni torí tí kan bá bàjẹ́ wọ́n á gbé mi jáde ìyẹn lèmi ń sọ pé ayé ò ní bògo wa jẹ́ àní fọwọ́ ara wa bògo wa jẹ́ gbogbo àwọn ọmọ wa jẹ́ ayé ti ń rí wọn àìrírárá mọ́ kò ní jẹ́ tiwọn láéláé ayé ti mọ̀ wọ́n ṣó ti yé yín sìn ìyẹn ni nǹkan tẹ́mi ń sọ ó ṣáà ń lọ sí náà ni a ti pè yín pé yẹ gbé fóònù mi ti flat bó la ṣe ṣe báyìí ṣe é pè padà ni ọ̀gá ọmọdé ìdúnjù ojú tó ń sọ̀rọ̀ ojú tó ṣé chájà yín wà bí mi. Thank you. Ìyẹn lọ̀rọ̀ tẹ́mi sọ fún ìyá ìbejì torí pé àwọn kan wà onínú abáàlú ṣe máa ń wí inú ni bí ni òkan ta ìmọ̀ wá wù àwọn kan ti wà wọ́n ti ń dúró ọjọ́ ọ̀bàjẹ́ táwọn tó báyé bẹ́ẹ̀ ni èèyàn kan ò ní lọ pèsè orí ṣáàtì kó máa sọ pé ìyá ìbejì kọ̀kọ̀ ìyá ìbejì ṣe gbá ó mọ̀ ń jà ní ilé àwọn ló ń gbé ilé kinní kan tẹ́nàǹtì onílara àwọn tẹ́nàǹtì ìkà àwọn tẹ́nàǹtì arógòbògò jẹ́ àwọn tẹ́nàǹtì yẹ kí wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ àwọn ọmọ tó ti bàjẹ́ àwọn ọmọ tó ṣe kinní ẹ bá ń bèèrè lọ́wọ́ ọmọ ẹ bá ń bí léèrè irú ẹ̀dá bẹ́ẹ̀ pé irú ẹ̀dá wo lọmọ títí ẹ̀ ẹni tó bá jábí amọ̀ kì í borúkọ ọmọ ọlọ́mọ jẹ́ ẹni tó bá jábí amọ̀ ò ní ṣépè fọmọ ọlọ́mọ ẹni tó bá jábí amọ̀ ṣe ti understand kò ní wo pé kí tọmọ ọlọ́mọ bàjẹ́ ẹni tó bá jábí amọ̀ gidi kò ní rí pé ó ṣe jẹ́ pé ijó ọjà náà máa ń dúró dè tó bá wá rí pé lágbájá mo rí pé lágbájá yìí ó ń bá lágbájá jà o gbẹ̀rẹ̀ wọn máa rí àwọn fámìlì olórí burúkú táyé wọn ti bàjẹ́ tó yẹ pé bó ṣe ń ṣoríire yẹn gan inú ń bí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ síta. Thank you ẹni Elizabeth Ọmọtúndé Balógun thank you Brother Kazeem Olúwaṣeun ẹ ṣé sir thank you very much ọmọge Kuti mo kí yín wọ́n ti wà ń bì kan Mr. Bọ́lá Azan Bọ́lá mo kí yín wọ́n ti wà ń bì kan pé Ọlọ́run bá mi mú ẹ wá ibi tó máa fi mọ̀ pé àwọn olófò ló máa ń bínú ológo tó bá rí i pé lágbájá yìí ń sin bóyá ọmọ èèyàn kan ẹ má bínú n ṣáà ń kẹ́ mékọ̀pù yìí ni mo ṣe ṣe ni ẹ dákun kò yí sí ṣe rí i pé mo fẹ́ máa fọ́n tọ́ báyìí ní ìsìngbà mékọ̀pù wọn ẹni tí sì ṣe mékọ̀pù ti sá lọ. sá má. léèsì ọ̀la nu ṣé èsì ọ̀la mọ́ ṣọ́ọ́ ti ṣe ń jí déètì. ẹ ń pọ̀ wá lórí ṣáà.
ìyá àbàdàn ní patí ìsọnù. ṣé wọ́n pè mí ó yẹ kókó dúró dé ìlú ìbọn. ẹgbẹ́ sẹ́mi tẹ́lẹ̀ kó dúró. kí ló wá sọ. ó lóun lè dúró pé torí àwọn èèyàn ń pè òun ní ṣọ́ọ̀bù. ibo ní ṣọ́ọ̀bù rẹ̀. ẹgbẹ́ mọ́ṣáláṣí. ṣe máa sáré lọ bẹ̀. ẹ máa ṣiṣẹ́ àti ẹni fádà ń bá yín. alájà báàgì ń gbọ́. ebi ń pa yín. ẹṣọ́ rẹ̀ lọ jẹ iṣu àtẹ̀yìn. èmi gan ṣe ẹ̀fọ́ iṣu àtẹ̀yìn jẹ́ ni. ìṣẹ̀ ló sí ọ̀gọ́ ní mi ti ẹ̀wọ́ pé láìfù ni mo wà ó lò lọ ni. so àwọn kan wà bó bá ṣe rí ẹ báyìí tó lè ṣe máa rí pé ẹlòmíì kò ní gbé graduation ọmọ ẹ̀ wá sórí Facebook torí ọmọ ẹlòmíì inú wọn ò ríwèé kà ọmọ ẹlòmíì inú wọn bó ṣe yẹ kó kàwé oyún ló fi ń gbé ẹ ṣe jàre ẹ̀yin èèyàn mi ẹ ṣe mékọ̀pù yìí ni mo bá ti di gàrẹ́tà sí yín lọ́rùn báyìí mékọ̀pù yìí ni mékọ̀pù sọnù yìí ni ojú rẹ̀ mo ní kí lédi yẹn bá ń yọnu ojú yìí ó ní rárá ìyá àbàdàn ó fáì mo ní ẹbí ò láì gbé ó ti gùn jù ó là ní oògùn kékeré ni ẹ ṣe wá ṣe bí aró oko báyìí mo ní níbo ni wọ́n náà gbọ́ èèyàn tó látọjú ọkọ̀ omi ọ̀ká fọwọ́ wà ká fẹ́ jẹ̀ wà níbo ló ti wá aró oko mo ní ẹ dákun ẹ tún gèlè yìí oyin láìkí ẹ ó dàbí tó ní ìwò lórí mo ní ẹ bá ń wé tọ̀bánù ó ní àwọn ti wá outdated ó ti wà mo ní kó bá mi wé àbí kí ni mo sọ mo ní ẹja kan bá ń wé tọ̀bánù yìí láìkí ó ti yọ̀ owó báyìí ó ní alájà tọ̀bánù ti wà outdated láti jọ́ wo ìtàn wẹ́sìn ni mo náà ojú ń tì mí o ẹ dákun ẹnu pádà yìí kú o ẹ dákun ẹnu ojú ń tì mí ló bá bẹ̀ sí rẹ́rìn. ṣé ènìyàn ní àǹṣẹ́ni 30,000 ní pẹ̀lú àǹṣẹ́ni ó ní àǹṣẹ́ni ká owó kí lélẹ̀ pé owó aṣọ àná. You love the makeup and the outfit sister Yamiliza mo ní kó bá mi nu powder kù ló bá kí báàgì ẹ̀ mọ́lẹ̀ báwo lòun ó ṣe nu powder ilé ikú mo ní ó ti pọ̀ ju èmi ò láì gbogbo kínní ó tún wá lọ kọ kínní kan sí nígbà nìyẹn ṣe tẹ́ mọ̀ pé mi fi kíláàsì wò mo kàn jókòó náà ń ṣe ńgbà mo wò tó mo ní yé kí lélẹ̀ smoke àbí kí lẹ̀ ń pè é mo lu ko díẹ̀. Hello ṣé o ti délé alihamdulilayi bọ́n máa bá àwọn ọlọ́pàá rẹ́rìn báyẹn o wọ́n bá lọ fà ìdí àgọ́ gbàdúrà aṣọ tẹ́nẹ́lẹ́ ní fowó rà ó wá rẹ́rìn orí pé ní wúbà yẹn láti pè mí ni pé kí n pè é pé ìṣe ló ń rẹ́rìn. o ti parí ẹ o. ó dáa o ṣé bàbá mi. wọ́n ṣe ìrànlọ́wọ́. wọ́n ràn lọ́wọ́ ní irú àti ìgbà tó gba 10,000 fún láti last week pàǹtí sọ pé kọ́ sọ pé àwọn ti kaṣọ yẹn sí wọn lọ́rùn sọ fún ẹ sọ pé káàntí pé wọn kọ́ sọ bẹ́ẹ̀ nonsense. ṣé nǹkan tí mò ń sọ ti yé yín ẹ̀rọ ọmọ tó kaṣọ lọ́rùn báyìí aṣọ yẹn pọ̀ gan o àwọn ọlọ́pàá bá mọ́ wọn ọ̀bọ yẹn wọ́n mú nínú wúbà ìmọ̀ ọ̀pọ̀ ọlọ́pàá tún mú yàn nínú wúbà. ẹ̀jẹ̀ mi iṣẹ́ ló jí aṣọ ní àbí àná mi. kò yé mi o wọ́n ti di pé aṣọ yẹn pọ̀ gan nínú báàgì iná ńlá bíi 4 tó kún bẹ̀ ní bá ń sọ pé mo ló ti ráṣọ mo ló jì ní àbẹ́ẹ̀ rí lálọ́mbà gàrẹ́jẹ́ ní tó rẹ́ taṣọ fún lọ́wọ́ ẹ̀ wọ́n fi ilẹ̀ padà ni. It's beautiful. My regard to Alhaja Rashida Taniwo. Wọ́n ní báwọn kí ní. Brother mi, ẹ má bínú mò ń ṣe iṣẹ́ àtọ̀dọ́ wọn lẹ́sìn máa jókòó sí o. Ẹ má bínú ẹjọ́, kò sí. So bí mo ṣe ń sọ lọ, kò sẹ́ni tó gbèrò dáadáa fọ́mọlàkejì. Nínú ẹbí ẹni gan, kò sẹ́ni ọ̀rẹ́ ẹ̀ gan ò lè gbàdúrà pé kó ṣoríire jòun lọ. Ẹni tó lè gbàdúrà kó ṣoríire jòun lọ ni ìyé àti bàbá ẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ ò gbọ́dọ̀ kó lè kúnlẹ̀ láàárọ̀ kó ní ìyá Ìbàdàn o. Ọlọ́run sáàtì jẹ́ kí ìyá Ìbàdàn ṣoríire jòun lọ. Ìyá tó bíyàn àti bàbá tó máa ní pé wọ́n lọ́n jẹ́ kọ́mọ mi ṣoríire jù mí lọ. Ibi tí mo dé yìí jẹ́ kí tọmọ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀. Ìdí nìyẹn. Ẹ ṣé mà Sister Fúnmiláyọ̀, thank you very much. Ìdí nìyẹn tó fi jẹ́ pé
àwọn èèyàn máa ń wo bí kí tọmọ ọlọ́mọ kó bàjẹ́ ni nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń bú wọn ǹjẹ́ tẹ́ bá nírú wọn lógo ìdílé mọ́tò tó rà fún ìyá wọn mo lè gbé wá is 15 million naira ìmí inú ẹ̀yin tẹ́ ń ṣépè fáwọn ọmọ yìí àwọn ọmọ yín ò tí ì ra bottle water 500 naira fún yín o àwọn ọmọ yín ò fún yín lómi bottle water kó sọ pé màámi ẹ má fowó romi mọ́ tómi yín bá ti tán màá ní kí wọ́n máa supply yín ordinary water o tó jẹ́ pé 750 naira kò pé 1000 náà ń ta páàkì omi yìí páàkì omi yìí kò pé 1000 o àwọn ọmọ yín ò máa supply yẹ o ṣe rí nǹkan kan máa ń bí mi nígbà mi ti bá rí ó ṣe jẹ́ pé nígbà mi obìnrin wá lọ̀tá obìnrin àtẹ̀gbẹ́ àwọn ọkùnrin mi tẹ́ pé ayé ti ṣépè fún wọn wọ́n ti kọ̀yìn sí wọn torí àwọn gangan fúnra wọn ò wúlò tó wọn bá máa ṣe ra àdá lórí Facebook ayé wọn gan ò wúlò èwo tún làwa obìnrin tó jẹ́ pé wàá náà bímọ àmọ́ bó ṣe rí ṣáwọn ọkùnrin la fẹ́ máa gbèjà ní àìmọye ọkùnrin tó ti tẹ̀lé obìnrin lọ wọ́n wá máa sọ story iṣẹ́ ẹ̀yẹ ẹ̀rí tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ last week ni anírú wọn àwa nírú wọn lẹ́gbẹ̀ẹ́ dáadáa tá a gbọ́dọ̀ dárúkọ ni kìí ṣe ti last week mo ṣe ká gbọ́dọ̀ dárúkọ o anírú àwọn kan lẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́ wa báyìí pẹ́kípẹ́kí bí iṣan ọrùn wọ́n máa fọmọ́lẹ̀ fún ìyàwó wọn ni wọ́n bára kàtíyà lọ tí ìrọ́kùnrin tó máa rí pé lówó lọ́wọ́ máa fọyọ́ ojúmọ́ lù yín ní àlùkì tó yẹ kí tó bá yé bá dé máa ní àǹbó ló ti wá lù ẹ́ níbo náà àpádà kò sápà tóró ti rún yín nírùnkírùn ó fẹ́ kí gbogbo ó tẹ níyẹn kẹ́ẹ̀nà sórí àìsàn ìmí tó wà nínú ilé pẹ̀lú yín ẹ̀yin obìnrin àwa obìnrin ẹ yára wa ní bírèènì àwọn ọkùnrin gan ò gbádùn Alájà Latifat thank you very much ma wọn ò gbádùn bébì ni wọn ibi tó bá ti ń fún wọn lọ́yàn bá ìbẹ̀rẹ̀ máa kákò sí tẹ́yìn àtọkọ yín bá jọ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ jẹ́ ìsọ tuntun fún yín ó take grace of God kẹ́ tó rí ọkùnrin àtobìnrin tán dìjọ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ láti younger age ọmọdé bóyá 20 something 23 to 25 kọ́ wá dojú alẹ́ ìyẹn tó bá yẹ pé wọ́n ti wọnú ẹ̀sìn ìgbàgbọ́ èmi ò ní parọ́ fún yín sometimes gan ṣe rí àwọn ẹlẹ́sìn kristẹni wọ́n sì máa ń páyà Ọlọ́run díẹ̀ nínú ìgbéyàwó ju àwa ẹlẹ́sìn mùsùlùmí lọ ẹ mọ reason Bible is reading in your own language you can read Bible by yourself o need interpreter alukuran kò ń ṣe nǹkan tó lè sáré dojúkọ tí ò bá tó pé Ọlọ́run gan bá fún ẹ wákàtí 5 gan ọ̀ràn tó jẹ́ pọ̀rọ̀ yàn ọ̀ràn ní ṣe understand nǹkan tí mò ń sọ fún yín so wọn ò ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn ṣé wàá rí mẹ́lẹ̀ Ọlọ́run wí yẹn ó ń da brain àwọn dádì wa àwọn brothers wa àwọn wustars wa àwọn sheik àwọn ìmáàmù ó ń dà wọ́n lọ́pọlọ rú ká má ti wọ́n sọ pé àwọn tó ń kíjọ ọmọ ṣó ti yé yín ká má ti sọ pé àwọn yẹn ó ń dà wọ́n láàmú mẹ́yẹn ṣe wá rí mẹ́yẹn kìlò ẹ má jẹ́ ẹ má yẹ kó máa fọ ọlọ́pàá gbé mi tó ti bá dárúkọ èèyàn kan sìn wọ́n máa gbé mi láàárọ̀ ọ̀la ni táwọn máa donate oyún kó àwọn èèyàn kákẹ́ wọn obìnrin kiri wọ́n máa supply spam donor tó bá ti donate 3 kò wọ́ nígbà tó ọmọ yẹn bá ti lókìkí tó ti di bíi lọ́ọ̀yà that's my daughter she is my daughter oh that's my second born that's my son ọmọ wa fi wọ́n yan gan ọmọ tó bá dání ti bàbá ẹ̀ èyí tó bá kù díẹ̀ káàtó fún ìyá ẹ̀ ló ní ẹ wo ọmọ 14 years tó dá lérú gbogbo wa la sọ pé ìwà ìyá ẹ̀ ló mú ẹ ṣe sọ pé ìwà bàbá ẹ̀ ló mú ó lè jẹ́ pé ọmọ yẹn ọmọ tó jẹ́ pé ó ní ìpànlé ni tó jẹ́ pé tó bá rí ayọ̀ hand àbí bàbá bá wà ń bẹ̀ bọ̀ bí mo ṣe wọnú sákùnù lé yẹn bàbá wọn ò sí ń bẹ̀ àwọn bàbá ò kì í sí ń bẹ̀ láàárọ̀ wọ́n ti kiri orí lọ ṣó ti yẹ yín sìn ó ti kiri lọ tán bá ti ríbi tó dùn tó ti ń jẹ mùdùmúdùn àwọn kan ló wà lórí Facebook tá a gbọ́dọ̀ dárúkọ wọn yìí ọmọ àdọmọlẹ fóbìnrin ni grandma lè bá yín sọrí live chat mo wà ẹ wo sweeter tó ṣe birthday ní ìjẹta tó mo bá yé celebrate ẹ ṣé òun kọ́ ló ń dá tọmọ ẹ tó
tó bá wá di lọ́tún la kan sí àwọn ọmọ yẹn lókìkí ẹ wá máa sọ pé ẹ tó bá dá pé bàbá wọn ò sí ń bẹ̀ ẹ̀yin ayé yìí lè máa dáàdì wọn wà ń bẹ̀ òun ló ṣe kinní kan òun ló gbẹ́jọ́ lọ fún blogger òun ló ṣe gbá òun ló ṣàwo ẹ jẹ́ ká máa sòdodo lẹ́ẹ̀kankan. ẹ̀yin kan tí bàbá àbèjì ṣe mi ò sọ fún yín pé ó dáa mi lè sọ fún yín pé kò dáa but stop judging people. ẹ máa jẹ́ ká máa judge especially àwọn obìnrin go through hell. àwa la máa ṣe menstruation àwa la máa gbé oyún àwa la máa ranjú ká tóbi àwa la máa fọmọ lọ́yàn àwa la máa pọn ọmọ sẹ́yìn tó ti yẹ yín sìn ẹ̀yin lè máa mọ́ lọ sí school o ẹ̀yin lè máa so oúnjẹ tẹ́ ẹ̀ bá ní house help ẹ̀yin lè máa clean nínú ilé ẹ̀yin lè máa clean nínú ilé ẹ̀yin lè máa fọṣọ lè máa gbọ́njẹ Ọlọ́run má ṣètò obìnrin níyà lóòótọ́ àwọn ẹlòmíín lórí kíkí bá dáàdì wọn lọ ṣiṣẹ́ kó dé kó wá fún wọn lówó kó sanwó school ṣémi àti yín ṣé gbogbo ala lórí irú ẹ̀ ni ṣémi rẹ̀ ni fún mi lówó 100% inú 100% 20% lórí ẹni fún lówó most of àwọn obìnrin tó wà ní gbòòrò ayé ń sàn àwọn náà ń sanwó school ọmọ wọn àwọn náà ń sanwó school ọmọ wọn ìyá àbèjì bá lọ́dọ̀ kó fi sanwó school àwọn ọmọ ẹ̀ who cares ìyá àbèjì tó bá yẹ pé ó lọ dókó tó fi tọ́jú àwọn ọmọ ẹ̀ mo gbé kúdòsì fún àìmọye ẹni tó ń ju ọmọ nù sílé ọmọ aláìníyàá nígbà tí ipá bá pin tí ò ní ẹ̀mí láti fáwọn ọmọ ẹ̀ lóúnjẹ mọ́ á lọ kó wọn sẹ́nu ọ̀nà géètì èèyàn kan tó bá wá ń ṣoríire abẹ́ ìsìn sunkún tóun nìyá wọn ẹ ṣe jẹ́ ká kí obìnrin yẹn ká yìn ín wípé kò dá wọn ọmọ yẹn nù ẹ wá ló ń lọ́kọ kiri ó ti fẹ́ bàbá arúgbó kan bàbá yẹn nílé àdánwò tó dé bá tó fi ń ṣí kiri ńgbà ẹ̀yin sọ pé kó lọ́n jẹ́ kó kọlù ẹ̀yin náà ẹ̀bẹ̀ Ọlọ́run sí pé kókó kọlù yín Yorùbá ẹyẹ ṣẹ̀tanú èmi ò tí ì wá ṣe ṣáàtì fún ṣáàtì ìyá àbèjì o mo yìí máa wá ṣe torí èmi ń lọ patí ṣùgbọ́n mo tún fẹ́ advice àwọn party goer ni ẹ̀yin olóúnjẹ sọnù ní patí wọ́n tún ti ṣẹlẹ̀ báyìí o ó ti wà ń gbòòrò ayé ìwọ tó o bá ti jẹun kùn patí dákun dálẹ́ẹ̀lẹ́ má jẹ́ kán wá páàkì ẹ̀ lórí tébù mọ́ o ó tún ti ṣẹlẹ̀ ó ti zẹ̀ bẹ́ẹ̀ bá lè jẹ oúnjẹ yín tó ẹ gbé lórí tébù ẹ yí ìdálẹ́ẹ̀lẹ́ gbogbo oúnjẹ tó ń páàkì ní ìsìn ó tún ti dọ̀ràn oúnjẹ àjẹkù tún ni o òun ló tún ń jáwó báyìí o oúnjẹ àjẹkù ló ń jáwó ẹ̀yin tó yẹ pé tẹ́ bá dé patí àfi kẹ́ ẹ ranjú jẹ léyìí kẹ́ wá ní oúnjẹ oríṣìí mẹ́jọ ẹ fẹ́ jẹ mẹ́jẹ̀ẹ̀jọ gbogbo àjẹkù yìnyẹn ó tún níṣẹ́ tó tún ṣe lọ́dọ̀ àwọn spiritualist ìyá àbàdàn ọlọ́mọ ẹ̀kọ́ òyìnbó burúkú tó gbọ́ ìgbà yìí ẹ̀ jẹ́ ọlọ́mọ ẹ̀kọ́ òyìnbó burúkú tó gbọ́ ìtò mọ̀ọ́sọ ìgbà yìí ẹ̀ jẹ́ kí ló máa ń pa àwọn ritualist ẹ̀ ṣe àwọn ritualist oúnjẹ àjẹkù ló tún ń jáwó báyìí oúnjẹ ẹ̀yin olè ṣẹlẹ̀ mi sìn mo ti jẹ oúnjẹ nísìn nínú ilé mi ní tí mo jẹ ó tẹ́ mi lọ́rùn bóyá jẹ slice iṣu méjì yẹn mo lè má jẹ anything bẹ́ẹ̀ bá jẹ ẹran kù ẹ̀sọ́ ọ̀nù bẹ́ẹ̀ bá jẹ ráìsì kù ẹ méṣù ọ̀pẹ ẹ̀dá sínú yẹ̀pẹ̀ bó bá sì jẹ́ pé inú họ́ọ̀lù ni inú ẹ mọ̀ pé inú họ́ọ̀lù ìwọ náà mú láìlọ́nù dání kó do oúnjẹ àjẹkù ẹ bẹ́ẹ̀ o dákun mọ́ fi ilẹ̀ nu àwo má dán wá gbé omi ò ṣeré o to be honest I'm saying you the truth true life story ni mò ń sọ fún yín ẹ̀yin tẹ́ pé wá ṣe gbéyàn wá ẹ̀jẹ̀ olè wọ́n bá gọ́mọ̀làdé ó jẹ́ kù ó ṣàfẹ́ bá tètè fried rice ń lọ dòdò àtẹ̀wà kí ló máa ń pè ọ̀fadà gbọ́dọ̀ kọjá létí yín ìyẹn àwọn kan tiẹ̀ wá ṣe tuntun kan sí tó bá gbẹja fún wọn àti fries wọ́n ti yó wọ́n wá jẹja ń kù sórí tébù ṣé dandan ni ẹyẹ jọ oúnjẹ kù ń patí kò ń ṣe kó bí àwọn onípatí ló complain o nǹkan tó ń fo oúnjẹ ṣe náwó lọ́wọ́lọ́wọ́ báyìí ni mò ń sọ fún yín alájà ẹ̀ lọ ṣojú ní kí àbátẹ́rẹ́ tó lóun ò lè padà wá mọ̀ ni wọ́n tiẹ̀ tí pé nígbà. ṣé lè
ìyá àbàdé lè bó sọnà bẹ́ẹ̀ ni o òun làwọn ritualist tún ń lò nísìn tẹ bá dé lọ watch ẹ lọ wò ó dandan kí wọ́n rà pé bóyá mò ń ṣàsọdùn wọ́n ní àwọn ẹ́jẹ̀ǹtì wọn tí wọ́n rán wá ẹ rí pé léyàdé á lóun fẹ́ gbóúnjẹ fájá ajá kọ́ òyàn mẹ́rẹ̀ẹ́rẹ́ lájá nàìjíríà yìí pàtó tẹ̀ ń lọ láàrin èmi àti yín èèyàn mẹ́rẹ̀ẹ́ ló ń sin ajá nínú ilé wọ́n ń gba owó ni o gbóúnjẹ bá ṣe pọ̀ tó sí ni wọ́n ṣe sanwó fún wọn ẹ ní ta ògo yín tó ní lọ ní patí o ẹ ní wọn ní rògo yín mú wọn ní rògo yín lò wọn ní rí tàwọn ọmọ yín lò báwọn ọmọ yín bá jẹ ń jẹ pẹ̀dá ẹ ṣáà méṣọ pé ó kanlẹ̀ ẹ méṣọ pé ó kanlẹ̀ oúnjẹ yẹn ẹja tó bá ti kanlẹ̀ ẹ ti bògùn wọn jẹ wọ́n ní àwọn ẹ́jẹ̀ǹtì bíi olórí burúkú nísìnyí wọ́n máa ń yọ láìlọ́n báàgì kiri ni ẹ dàbí àǹtí ẹjẹ́ kọ́ bá dàbí alájà ńlé ẹ lọ ra ẹran fún ajá yín ẹ lọ ra ẹran fájá yín ẹ lọ ra ẹran nígboro àbí kẹ lọ róúnjẹ ń tó oúnjẹ ajá wọn ò gbóúnjẹ fájá o mò ń sọ ẹ wò ó kí nìyẹn gọdà tí à ń gbé yẹn lọ lọ tẹ ti wọ́ wò ni. ẹ filẹ̀ ẹ fi kinní yẹn lẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń padà bọ̀. ní bàbá sì máa gbé wa ẹ̀ dẹ̀ gbé ṣe bẹ́ẹ̀ dẹ̀ já sínú mọ́tò kí lẹ wá ń dààmú fún. dákun mọ́ fìdí ta kí nínú. ẹ wà ó jẹ mí 500 yìí o. ó jẹ mí 500 lady yẹn.